ẹ o ọjọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìbí ẹ kó sámọ̀yọ̀ ni Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ ìwọ ló lò ní. ọjọ́ òní tán bí ẹ ọjọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìbí ẹ kó sámọ̀yọ̀ ni Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ ìwọ ló lò ní. ọjọ́ òní náà bí ẹ o ọjọ́ ayọ̀ ni màmá ọjọ́ òní náà bí ẹ o ọjọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìbí ẹ kó sámọ̀yọ̀ ni 5th of December ọjọ́ ayọ̀ ni Kínátù Àbẹ̀jẹ́ ìwọ ló lò ní o. ọjọ́ òní tán bí ẹ o ọjọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìbí ẹ kó sámọ̀yọ̀ ni Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ ìwọ ló lò ní. Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ lóríire mọ̀ ni àmìrà àkànkù oríire òní ọ̀pọ̀ lẹ́jọ́ wáyé tọ́lọ́hún sọ wọn dòní mímọ̀ ṣe rẹ kọ́ tọ́lọ́hún fi sọ ẹ dòní ló ṣe dúpẹ́ fọlọ́hún tó sọ ẹ dòní o Kínátù Àbẹ̀jẹ́ kú oríire òní o. ọjọ́ òní tán bí ẹ ọjọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìbí ẹ kó sámọ̀yọ̀ ni Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ ìwọ ló lò ní. àmọ́ ń tóbi lẹ́yìn olórin ẹ̀mí Prince Mikailu Adéyẹmí ọkọ Kínátù sóhun ló pè mí òní ọjọ́ ìbí Àbẹ̀jẹ́ kí wọ́n kọrin ẹ̀mí ìgbà ọdún kan aya Mikailu mi ó máa lékún lówó lọ́lá mọ́mọ́ Àlímọ̀tù mi ọlọ́run má bayọ̀ ẹ jẹ́ ẹ bá mi sàmí o. ọjọ́ òní tán bí ẹ o ọjọ́ ayọ̀ ni òní lọ́jọ́ ìbí ẹ kó sámọ̀yọ̀ ni Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ ìwọ ló lò ní o. Àbẹ̀jẹ́ sọ ọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọ ọjọ́ ìbí àjò ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àbẹ̀jẹ́ sọ ọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọ ọjọ́ ìbí àjò ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ aya Mikailu sọjọ́ ìbí mo bá ẹ yọ ọmọ ẹdẹ mọ̀ pé àrógún májòmáyọ̀ ọmọ ajílálẹ̀ sọ ajíbi gbogbo ọjọ́ dára bíi egbin aya Mikailu Adéyẹmí ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ lálọ́mí ìjàkadì kátàkìtì lóró tọ̀ọ̀fà ìjàkan tí wọ́n ń jà lọ́fà lọ́jọ́sí wọ́n ló sojú tani ó sojú poro nínú oko ìbá sojú olóko ìbá làwọn o. Kínátù sọjọ́ ìbí àjò ayọ̀ Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ o àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọjọ́ ìbí àjò ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àjàṣẹ́ Kínátù Àbẹ̀jẹ́ aya Prince Mikailu Adéyẹmí àjò ayọ̀ o èèyàn Aláàjì Ibrahimu bàbá Hanif Sokoto connection Ajabdulahi Ọlálẹ́kan Asaba connection Aji Muhammadu Ọlásùnkànmí Lavon ọmọlẹ́tà Ajiya Mariam Abiyo Ṣubúọlá ọmọlẹ́tà Aláàjì Aminulahi ìmáàmù gbogbo Ẹdẹ lápapọ̀ Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọjọ́ ìbí àjò ayọ̀ o àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọjọ́ ìbí àjò ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àjàṣẹ́ Kínátù orí rẹ tí yóò dì mú àtẹ̀yí tí yóò pàdé kẹ́ni ẹlẹ́ni mọ́jàgbá ògo ti búyọ̀jọ́ ìyanu ti ń ṣẹlẹ̀ iṣẹ́ Ọlọ́run lèyí ọ̀nà ara ló gbé gbà àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọjọ́ ìbí àjò ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. aya Prince Mikael Adéyẹmí ìwọ ológòrè ó ti ń rógòlò orí rẹ tí o dì mú kó má di tẹni ẹlẹ́nìjọ ìwọ ti bó níre yọ ìrètí ẹ náà dẹ̀dẹ̀ àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjò ayọ̀ Àjàṣẹ́ Kínátù sọjọ́ ìbí àjò ayọ̀ o àṣeyí sàmọ́dún kó má fi yí sópin oore. bẹ́sítì ọlọ́jọ́ ìbí Àjà Mínátù Àjà Mẹ́dínà Àjà Fatima bẹ́sítì ọlọ́jọ́ ìbí ẹ ti bó níre yọ kíre tẹ̀yìn náà ò lè dé ire yín tí ẹ̀yàn kó má ti tẹni ẹlẹ́nìjọ́ ògo ti
ti búyọ̀jọ́ ìyanu ti ń ṣẹlẹ̀ iṣẹ́ ọlọ́run lèyí ọ̀nà ara ló gbé gbà àṣeyí sàmọ́dún kó má fèyí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjọ ayọ̀ Àjàṣẹ́kínà sọjọ́ ìbí àjọ ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fèyí sópin oore. Àjàṣẹ́kínà tù oyè níkẹ́ mama Alimatu mama Habiba màfà Ṣuaibu mama Sàbúrà Ṣẹ̀kínàtù mama Ṣẹ̀kí aya Míkáílù ó yá bá mi sàmì oore rẹ tí yóò pàdé àtèyí tí yóò dìmú kẹ́lẹ́lẹ́ni mọ́jàgbá ògo ti búyọ̀jọ́ ìyanu fi ń ṣẹlẹ̀ iṣẹ́ ọlọ́run lèyí ọ̀nà ara ló gbé gbà àṣeyí sàmọ́dún kó má fèyí sópin oore. Àbẹ̀jẹ́ sọjọ́ ìbí àjọ ayọ̀ Àjàṣẹ́kínà sọjọ́ ìbí àjọ ayọ̀ àṣeyí sàmọ́dún kó má fèyí sópin oore. Àṣeyí sàmọ́dún kó má fèyí sópin oore. Àṣeyí sàmọ́dún kó má fèyí sópin oore. àmọ́ túbí láyò jí solórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́ mọ́jà ti ṣe ìbànújẹ́ ò dá kọ́lọ́ mọ́ fi kàn wá wàláì òsì ò dá kọ́lọ́ mọ́jà mọ̀ọ́sí o bó sì bá pọ̀ jù ó lè mú ní ṣìṣe agbádá tó ti gbó kò dá lórí irun ṣòkòtò tó ti ya kò dá lórí irun àmọ́ túbí láyò jí solórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́ mọ́jà ṣìṣe Àjàṣẹ́kínà tù ọmọ lọ́jọ́ ìbí àṣeyí sàmọ́dún onífèyí ṣe òpin àbúrò Múrítàlá kọ́lọ́mọ́jò yàn kú bàbá Ṣàmùsùdínì kọ́lọ́mọ́jò ṣìṣe Abdulwasi Imran bàbá Bálíkísù kọ́lọ́mọ́jẹ̀ ṣìṣe àmọ́ túbí láyò jùlọ lórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí o àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà ṣìṣe Àbẹ̀jẹ́ ọlọ́jọ́ ìbí kọ́lọ́mọ́jò yàn kú oyè níkẹ́ kọ́lọ́mọ́jò ṣìṣe èèyàn tí mu ti wù láyì bàbá Àṣìṣà kọ́lọ́mọ́jò yàn kú Jubril àbúrò Musiliu bàbá Kausara ó yẹ bá mi sàmí àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà mùsí ìbànújẹ́ ò dá kọ́lọ́mọ́ fi kàn wá mama Sodiq kọ́lọ́mọ́jò sì jẹ́ Àjàṣẹ́kínàtù ọmọ ọlọ́jọ́ ìbí kọ́lọ́mọ́jò yàn kú ọ̀rẹ́ táwa Kálítù àjẹpẹ́ ayé kọ́lọ́mọ́ ṣe yàyìn àmọ́ túbí láyò jí sí olórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà ṣìṣe Àjàmọ́súrátù ìyá Kọ́dírì Àjìyá Kẹ́mi mama Khadija Mutiyatu mama Awal Simbiyatu mama Malik kọ́lọ́mọ́ ṣe yàyìn àmọ́ túbí láyò jí sí olórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí o àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà ṣìṣe bẹ́ẹ̀sì ọlọ́jọ́ ìbí Aminatu Madinatu pẹ̀lú Fatima kọ́lọ́mọ́ ṣe yàyìn gbogbo yín pátá kọ́lọ́mọ́ jẹ́ mọ̀ọ́sí o aṣọ tó ti gbó kò dá lórí irun gàrí kan kò wá ṣúgà kọ́lọ́mọ́ gbé kan yín àmọ́ túbí láyò jí sí olórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà ṣìṣe Àjàṣẹ́kínàtù oyè níkẹ́ aya Míkáílù Adéyẹmí kọ́lọ́mọ́jò yàn kú bó ti sọ ọdún èyí má fèyí ṣe òpin àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà yàn kú àmọ́ túbí láyò jí sí olórin lèmi bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ó yẹ bá mi sàmí àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́jà ṣìṣe ó yá gbẹ́sẹ̀ sókè tèṣù mọ́lẹ̀ ẹrú ọlọ́run ni wọ́n ṣe ọlọ́jọ́ ìbí ó yá gbẹ́sẹ̀ sókè tèṣù mọ́lẹ̀ ẹrú ọlọ́run ni wọ́n ṣe ọlọ́jọ́ ìbí jẹ́ kájó ọlọ́jọ́ ìbí ọlọ́jọ́ ìbí Àjàṣẹ́kínàtù Àjàṣẹ́kínàtù oyè níkẹ́ aya Prince Míkáílù Adéyẹmí ọmọ alájà Rámúlátù ìyá Adéni Àjàṣẹ́kínàtù Àbẹ̀jẹ́ oyè níkẹ́ mama Halima mama Habibatu mama Ṣuaibu mama Safuratu mama Ṣẹ̀kínàtù ọmọ wọn nílùú Ẹdẹ mọ̀kó àrógún ajílàlà ọ̀sọ̀ fi gbogbo ọjọ́ dára bí ègbèyàn mọ́tú bíláyé ọlọ́jọ́ ìbí ọlọ́jọ́ ìbí ó yá gbẹ́sẹ̀ sókè tèṣù mọ́lẹ̀ ẹrú ọlọ́run ni wọ́n ṣe ọlọ́jọ́ ìbí yìí ròǹdó jẹ́ kájó.
Bóyá yírondo jẹ́ kájó. Nígbà tó já látà lówó. Nígbà tó jẹ lẹ́kọ̀ọ́ lówó. Nígbà tó jẹ ẹlẹ́ran lówó.